Africa Content TV. Wọ́n pè mí bágo wọn. Wọ́n lẹ́yìn kò ní sọ fáwọn pé kò ní bágo. Torí gbogbo gbangba gbogbo kọ̀kọ̀ ló ti ń pariwo pé MC ló fún òun lóhun tó ń máa jẹ. Mo lọ sẹ̀sẹ̀ lọ mú wá wọn. Wọ́n ti lọ. Èmi bẹ́ẹ̀ ní tèmi ọ̀dọ́ Mùsùlùmí máa wà Mùsùlùmí jẹ́. Olè ní tèmi ọgbà ìbílẹ̀ máa wà máa jẹun àjẹjẹrẹ. Ẹ̀mí bọ́mí nínú tíráàkì ẹ̀ wọlé. Wọ́n ṣe pọ̀ tó báyọ̀ lè rí nínú tíráàkì ẹ̀. Olùkọ́ni tó bá dàbí àná ọ̀la wọn á dúdú. Àpapọ̀ wọn ní gáràjì wa lónìí. Méjì ni mo ti gbé gáràjì mi sí ìtẹ́lẹ̀ sí fún mi. Ìkan ti lọ, ìkan ìlú ó tì mí. Ṣọ́ọ̀tì yọ ẹ́ kò sí wàhálà kankan rárá. Ìwọ dúró. Wọ́n lẹ́nu nǹkan ìyàwó ẹ̀. Ó tẹ̀lé lọ ìgbà tó kú dé mo ní ṣé wọ́n ní kó wá tẹ̀lé. Ẹ kí àwọ̀ ẹ̀ kó kú èyí tó pé. Bó ṣe yẹ kó orí mi yẹn, ìwọ má tẹ̀lé ọkọ rẹ. Kò lẹ́bi. Èmi tẹ̀lé olówó orí èyí tó fún mi lóúnjẹ lọ́sẹ̀ ẹ̀sẹ̀. Tó bá tiẹ̀ wá dá. A máa rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan sí bàbá olówó tó lówó fúnra rẹ̀. A máa rí jọ búrókì. Ó dẹ̀ jẹ́ ìgbà pé mo búrókì. Lẹ́yìn àìdí ayédáadé. Ó ti tó bí oṣù mélòó kan ọ̀sà àti lówó. Ṣùgbọ́n lẹ́yìn ọkọ̀ mi ti balẹ̀ déédéé. Iná bá lọ dá ọmọ tí sọ̀yà o.
òde òde kan